Nígbà tí ọkùnrin àti obìnrin bá lẹ̀pọ̀ nígbà ìbálòpọ̀, ó ní à ń pè ní vaginismus ní inú ìmọ̀ sáyẹ́ǹsì. A sọ pé obìnrin yẹn ó ní vaginismus, kò ń ṣe virgin o, virgin, ó ní virgin which is someone tí ò tí ì ní ìbálòpọ̀ rí. Bẹ́ẹ̀ vaginismus, vaginismus àbí vaginismus ṣáà ni màá fi sí screen. Obìnrin yẹn á sọ pé ó ní vaginismus. Vaginismus yẹn ó ní condition tí ó jẹ́ involuntary tightness or involuntary closure of swamps of the vaginal wall and muscle tó máa lead to involuntary tightening tá mú kí okó ọkùnrin yẹn kó stick sára obìnrin yẹn tí ó sì ní jáde mọ́. Àwọn oríṣiríṣi àwọn nǹkan ni yìí máa ń fà gẹ́gẹ́ bá ti kà nínú ìmọ̀ sáyẹ́ǹsì. N tí ìwé sọ fún wa ni pé àkọ́kọ́ anxiety lè fà, anxiety disorder tàbí childbirth injury tàbí pyrrhus surgery. Ó sì tún lè jẹ́ psychological problem àti fear. Àwọn obìnrin míì wà tó jẹ́ pé wọ́n máa ń bẹ̀rù ìbálòpọ̀ pé bó ni ó ṣe rí, bó ni ó ṣe jẹ́, bó ló ṣe máa sọ ìbẹ̀rù yẹn ó lè fà á. Then ara àwọn causes ẹ̀ ta tún kà ó ní trauma, abuse, rape, then negative feeling or fear of ìbálòpọ̀ nígbà tí èèyàn bá ní ìbẹ̀rù. Gbogbo irú àwọn nǹkan ni máa ń fà. Then ó sì tún lè jẹ́ disorder from the body system of obìnrin. Ká ṣá mọ̀ pé tó ọkùnrin àti obìnrin bá lẹ̀pọ̀, ara obìnrin yẹn ni ìṣòro yẹn wà. Tó jẹ́ pé muscle ara ẹ̀ ló close involuntarily, that is láì jẹ́ pọ́n mọ̀ọ́mọ̀. Ṣó yé wa bẹ́ẹ̀ yẹn? So nígbà tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀, oríṣiríṣi reaction ni society máa ń ní máa ń ṣẹlẹ̀. Ẹ̀wọ̀n míì wọ́n ó gbé wọn sínú mọ́tò, wọ́n sá mọ́ embarrass wọn, ó lè fa societal problem or disgrace or whatever. So nígbà tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀, nǹkan tí wọ́n lè ṣe ni pé kí wọ́n fi ara wọn kalẹ̀ lẹ̀, kí okó yẹn rọ̀. Tó bá ti rọ̀ sínú ara obìnrin yẹn, á jáde fúnra ẹ̀ without any struggle, without any stress, without any wàhálà. Because don't forget that muscle ojú ara obìnrin yẹn ló padé. The more tẹ bá ṣe ń force láti jáde, bẹ́ẹ̀ náà ni ó tún máa padé sí. Nígbà míì ara obìnrin tó bá ti pẹ́, bóyá àwọn tó jẹ́ pé bí wọ́n ti ṣe surgery rí, tó ní history of surgery, àbá àwọn tó ti fipá bá lòpọ̀ rí, tó ti lead to àwọn shifting of àwọn part of the body tó yẹ kó correct, kó wà ní the normal system, kó wà align bọ́lọ́run ṣe dá. Àwọn parts kan ti wà displaced. Ó lè cause kò dẹ̀ common, kò wọ́pọ̀, is very rare. So tó bá ṣẹlẹ̀, fi okó yẹn lẹ̀ kó rọ̀ sínú òbò yẹn, ó máa jáde fúnra ẹ̀ láì jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣe wàhálà, ẹ wá ń struggle. Ìyẹn ní abala bí ìmọ̀ sáyẹ́ǹsì ti gbé kalẹ̀. Then wọ́n tún ní obìnrin tó bá rí pé òun ní vaginismus bẹ́ẹ̀ yẹn, tó bá jẹ́ àwọn tó máa ń lo tampon, ó sì máa mọ̀ pé òun ní nígbà tó bá insert tampon, tó bá wá close pọ̀, tí sì ṣe pé òun ló mọ̀ òun flex àwọn muscle yẹn, obìnrin yẹn lè mọ̀. Then Kegel exercise lè help. Àwọn tó bá máa ń ṣe Kegel exercise ó lè help to stretch out the space. Then dilator, vaginal dilator, it can also help. Then CBT, cognitive behavioral therapist, tó bá lọ fún therapy, then they can put them through on how to relax the muscle and also to stop the swamps of the wall. Ṣùgbọ́n nígbà tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀, oríṣiríṣi reaction la máa ń rí nínú society wa. Àwọn míì wọ́n á gbé wọn sínú àwọn mọ́tò síkíránkẹ́rù, àwọn mọ́tò tó máa ń pè ní síkíránkẹ́rù, àwọn mọ́tò pick-up tí wọ́n fi máa ń kẹ́rù, tí máa ń tẹ̀yìn ẹ̀ máa ń open bí àwọn caster, bí àwọn truck, wọ́n wà gbé wọn bẹ́ẹ̀, wọ́n wà daṣọ bò, wọ́n mọ̀ wá pàtẹ́wọ́, gbogbo èèyàn mọ̀ wá. It's not good enough like that. It is vaginismus, obìnrin yẹn ló ní.
Then àwọn míì máa ń ní táwọn èèyàn bá ti pẹ́ tí wọn ò ní ìbálòpọ̀ bẹ́ẹ̀, that is not the cause. Ẹni tí ò bá ní vaginismus kódà kó jẹ́ virgin gan, ìyẹn ò ní kó torí ẹ̀ ní vaginismus. Ṣó yé wa bẹ́ẹ̀ yẹn? So ara àwọn abnormality tí máa ń ṣẹlẹ̀ nínú ara ni. Again, a lè rule out the fact that ó ṣeé ṣe kó jẹ́ spiritual, torí àwọn míì máa ń ní mágùn ní ìgbà kan ní àwo kan ni. Tó bá ti ẹ̀ jẹ́ mágùn, ìṣe gbogbo ẹ̀ la lè pè ní mágùn nígbà tí ìmọ̀ sáyẹ́ǹsì ti ní orúkọ tán ń pè é. A lè rule out the fact that it could be magun, but you know that anything that is not physical, science don't believe in physical, science don't believe in spiritual things. Science believes in things that you can observe, that you can experiment, that you can go to lab and study. That is what science believes. Science don't believe ogun ni o, magun ni o, maji ni o, gbogbo nǹkan bẹ́ẹ̀ is not scientific. But tá bá ní ká fojú ti spiritual náà wò, ó ṣeé ṣe kó ṣe pé oògùn ni wọ́n fi ṣe tó yẹ kó fi rí bẹ́ẹ̀. Ẹ wo àwọn abnormality tó máa ń ṣẹlẹ̀, irú àwọn ìbejì tí wọ́n ní wọ́n lẹ́pọ̀ nísìn, science máa sọ pé it's incomplete mitosis. Ṣé mọ̀ àwọn cell division ló máa ń lead to cell growth nínú ara. So nígbà tí cell division bá ṣẹlẹ̀, either mitosis or meiosis, when there is incomplete cell division, organ tó fẹ́ form ní time yẹn ó lè má wà completely formed. Òun lẹ́ṣẹ̀ rí àwọn ọmọ míì torí wọ́n bá lẹ́pọ̀ wọ́n á ní wọ́n fẹ́ separate ẹ̀ pé brain kan náà ní, because the organ tó fẹ́ form at the time tí cell division yẹn ò take place yẹn, organ yẹn ò wà completely separated, cell division yẹn ò wà complete, la máa ń pè ní incomplete cell division. Ṣó yé wa bẹ́ẹ̀ yẹn? So abnormality ló máa lead sí, ó dẹ̀ máa wà genetic, because bó ṣe bí ẹni òun nù kò sí ní tán fẹ́. Even if you say you want to separate it, it could be that the two of them have one particular organ tó ń share in common. So ìyẹn science á lè ṣàlàyé in that line. But tẹ́ bá gbé wọnú spiritual, àwọn onímọ̀ wọ́n lè ní pé àwọn àǹjẹ̀nú kan ló wọnú wọn, mèrè ni wọ́n, and so on and so forth, which we cannot fi gbogbo ẹnu àtẹ́lù, because oògùn wà, spiritual náà wà. But ní ti ìmọ̀ sáyẹ́ǹsì, tí sáyẹ́ǹsì ó sọ nìyẹn, wá ní incomplete mitosis ló ṣẹlẹ̀. Torí ẹ̀ rí pé táwọn èèyàn bá lóyún wá ní kí wọ́n mọ̀ ṣe self medication, especially antibiotics. Antibiotic ó máa ń alter cell division ni. Tó mọ̀ ẹ́ pé nígbà tí organ ọmọ kan bá fẹ́ form ní self medication tó ṣe yẹn máa lọ alter kìíní yẹn kó má lọ deform ọmọ. So ìyẹn níbẹ̀ tó bá ẹ̀rù kan bá bí ọmọ kan tó wà deformed nísìn, àwọn Yorùbá àbí àwa gbogbo àgbáyé á wà one spiritual meaning to attach to it, and everything is not about spiritual. You know, there can be scientific explanation for it if there is deformity. But vaginismus is a deformity nínú ara obìnrin. Vaginismus ní sẹ́pẹ́ tókùnrin bá wọlé sáré, okó ọkùnrin yẹn á stick síbẹ̀. So kì í ṣe gbogbo ẹ̀ náà ni mágùn, kì í ṣe gbogbo ẹ̀ ni mágùn. Ìmíì wà tí ó kì í ṣe mágùn tó ṣe pé obìnrin yẹn ló ní vaginismus. Then tó bá lọ sí hospital, fún obìnrin tó bá mọ̀ pé òun ní, yóò lọ sí hospital, wọ́n á rá wọn CBT, wọ́n á mọ bó ṣe máa ṣe pelvic examination yẹn to be able to know. But tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn tí ó dẹ̀ kì í ṣe mágùn, tó ṣe pa ara obìnrin yẹn lórí bẹ́ẹ̀, let the man stay there until tààrẹ àfi wálẹ̀. We understand the fact wípé kò sí àwọn erection tí máa wà prolonged tó tàwọn vaginismus problem yẹn, because àwọn míì tán bá ná lẹ́pọ̀ wákàtí kan, wákàtí méjì, wákàtí mẹ́ta, wọn ní tí separate. Ìyẹn ti above vaginismus, ó lè jẹ́ oògùn nìyẹn, ó lè jẹ́ mágùn nìyẹn tòótọ́, because tá bá sọ pé okay, leave the man, let him relax, tó bá rọ̀ ara ẹ̀ máa jáde padà. Ṣé bí wákàtí kan, méjì, mẹ́ta wá ni? An average ọkùnrin, ìwé sọ pé kò sí ẹ̀jẹ̀ tó lè gbé okó dúró kọjá 10-15 minutes lára ọkùnrin, 10 minutes gan, or some even less. So kò sókó tó máa dúró kọjá iye minutes yẹn. Àwọn tó ń bá lẹ́pọ̀ fún wákàtí kan, wákàtí méjì, á ti rí i pé ìyẹn ó ṣeé ṣe kó ṣe pé charm is involved, bóyá oògùn àbí ìhìn. But tó bá yẹ pé normal natural vaginismus ni, leave the two of them, or the two of them should leave themselves there until if the man's body comes down, then this thing will come out by itself and everything will be okay. Ẹ má jà gbàgbé Landness Home and Property, gbogbo àwọn olóríire tí àti patronize wọn ní last year, ọdún tuntun láwọ̀ ìbáyìí 2025 ẹ jọ̀ọ́.
ẹ̀já kan sì lè ṣe Landness Home and Property. Gbogbo àwa tá a fẹ́ ra ilé, tá a fẹ́ ra ilẹ̀ ní Èkó, ní Ogun State àti ní Ìbàdàn. A ní ní Morayo Estate, a ní ní London Road, a dẹ̀ ní káàkiri, a ní Lẹ́pẹ̀, a ní Lájà, a nílẹ̀ káàkiri. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á pè Landness Home and Property 090 66 98 98 77 090 66 98 98 77. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a pè àwọn iléeṣẹ́ Landness Home and Property. Àwa tá a bá fẹ́ ra ilẹ̀ ra ilé ni ẹ jẹ́ á pè nọ́mbà yẹn o. Torí àmì wà báyìí tán ní a mọ̀ pé àwọn kì í sì ṣe pé a fẹ́ ra ilẹ̀. Ẹ jọ̀ọ́ 090 66 98 98 77 iléeṣẹ́ Landness Home and Property la já sí. It is well with us. Thank you guys.